Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tẹ̀ni tí a gbọ́. Wọ́n ní àǹtí wa fashion wípé ìgbà tí wọ́n parí welcoming party, wọ́n ní wọ́n fẹ́ sun ọ̀dọ̀ kábíyèsí. Wọ́n ní wọ́n ti rò pé inú palace làwọn máa sùn pẹ̀lú kábíyèsí. Wọ́n ní kábíyèsí ní rárá àwọn jáde o, àwọn ò ní time pé kí àǹtí wa fashion kí ó kó ẹrù ẹ̀ kó lọ sí olórí mansion. Nǹkan tá a gbọ́ tí wọ́n ní bàbá wa Erinla sọ fún àǹtí wa fashion ni. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló ba àǹtí wa fashion nínú jẹ́ gan. Wọ́n ní màmá wọn gan, wọ́n náà dá sí i pé ṣe bí ìyàwó kábíyèsí ni àǹtí wa fashion, kí ló dé tí kábíyèsí á ní pé àwọn ò ní time, wípé kí ló dé tí kábíyèsí á ní kò lè sun inú chamber wọn, wípé kó lọ sí olórí quarters. Nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní bàbá wa Erinla sọ. Wọ́n ní àǹtí wa fashion ní òun fẹ́ spend time pẹ̀lú ọkọ òun, òun ti miss ọkọ òun, kábíyèsí ò ráyè tó òun, kábíyèsí ò sí ń bẹ̀ fóun, wípé òun fẹ́ rí ọkọ òun. Wọ́n ní kò sí nǹkan tí àǹtí wa fashion ò sọ tán. Wọ́n ní màmá àǹtí wa fashion náà dẹ̀ tún wá, wọ́n tún sọ̀rọ̀ wípé kò dà bí kábíyèsí ṣe ń treat àǹtí wa fashion, wípé nítorí ó ṣẹ̀ṣẹ̀ bímọ ni, ó need time pẹ̀lú kábíyèsí, wípé kí kábíyèsí kí wọ́n wo gbogbo ọ̀rọ̀ yìí, wọ́n dẹ̀ ṣe ojúṣe tó yẹ kán ṣe. Ẹ̀yin èèyàn ilé, nǹkan tá a gbọ́ nìyẹn tán ní màmá àǹtí wa fashion tán sọ sí kábíyèsí. Ẹ̀yin náà mọ̀ pé àǹtí wa fashion ti gbọ́mọ ẹ̀ wá sí inú palace. Wọ́n ti ṣe welcoming party fún láti return to the palace. Àtìgbà tí wọ́n dẹ̀ ti ṣe welcoming party yìí ni àǹtí wa fashion ti rò pé òun ò ní kúrò nínú palace. Allegedly bí a ṣe gbọ́. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́, adúpẹ́, atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn ilé tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn ilé à ń ṣe advert lọ́lọ́kun òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. So ẹ̀yin èèyàn ilé, wọ́n ní bàbá wa Erinla ní kí àǹtí wa fashion kẹ́rù wọn o, kí wọ́n gba olórí mansion lọ, wípé nítorí ìyàwó àwọn Queen Naomi nìkan ló máa wà nínú palace àti Dr. Elizabeth. Nǹkan tá a gbọ́ nìkan ni ó ṣẹlẹ̀ nígbà tí àǹtí wa fashion láwọn fẹ́ sùn ti kábíyèsí. Àwọn fẹ́ spend time pẹ̀lú kábíyèsí. Àwọn miss kábíyèsí tí wọ́n ní kábíyèsí ní àwọn níbi táwọn ń lọ, wípé kí àǹtí wa fashion kó ẹrù ẹ̀ kí ó gba royal mansion lọ. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. Nǹkan tí ò yé mi ni wípé kí ló dé tó jẹ́ pé pẹ̀lú gbogbo nǹkan tí kábíyèsí ń sọ, àwọn olórí yìí wọ́n ṣì ń lérí ni. Nígbà tí ó jẹ́ pé kì í ṣe gbogbo nǹkan tí kábíyèsí bá fẹ́ náà ń ṣe.
inú kábíyèsí ò dùn nítorí pé kábíyèsí ti kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyàwó, ṣùgbọ́n wọn ò fi ìfẹ́ hàn sí kábíyèsí. Wọ́n ń tako kábíyèsí, wọ́n ń lérí pé àwọn ò ní jáde, àwọn ò ní lọ ralé, kò sí nǹkan kan tí kábíyèsí lè ṣe. Ẹ rántí ìgbà yẹn tí àǹtí wa ní òun ò ní kúrò ní palace, inú palace ló máa rìtáyà sí. Òun àti Aro tí wọ́n mú kábíyèsí, tí wọ́n mú wọn ṣeré, tí wọ́n ní kí kábíyèsí kọ́ ààfin míì fáwọn lẹ́yìn palace, kò sí àrà tí wọn ò dá tán. Ṣùgbọ́n ní ìsìn kábíyèsí ti jẹ́ kí ó yé àǹtí wa Fáṣọ̀nà wípé ibi tí àwọn bá fẹ́ kó dúró sí ló máa dúró sí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ní ọjọ́ èní, ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún yín àti gbogbo ẹbí yín àti ìdílé yín àti ìdílé tèmi náà. Ọlọ́run ò ní jẹ́ kí wàhálà dé bá wa o. Ìlú Nàìjíríà á tòrò o ní agbára Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Please ẹ má gbàgbé, ẹ bá mi fún fídíò yìí ní thumbs up. Ó ṣe pàtàkì fún channel wa. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.